Eléyìí tí mo fẹ́ kọ́ wa lónìí, ó ní báwo la ṣe lè lo èpo àgbọn fún àwa ọkùnrin tí a bá lè gbọ́kọ̀ lóko dáadáa, tí ara wa ò kí ń bó ṣe yẹ kó le, tí mùsèmúsè wa ò dámúṣé, tá a lè gbọ́kọ̀ lóko dáradára. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń fún wa lẹ́bùn lọ́lọ́kan òjọ̀kan lórí ètò yìí, ẹ ṣé o. Àpò sásámùrà kì í gbẹ, ẹ ní wá owó tì láṣẹ Èdùmàrè. Níbikíbi tẹ́ bá ti ń wò mí lónìí, ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́, etí yín ò ní di, àní ń gbé sọnù bí kì í ṣe bí ọmọ. Àpò sásámùrà kì í gbẹ o, ẹ ní wá owó tì láṣẹ Èdùmàrè. Kí n tá máa wá, bá mi lọ wá èpo àgbọn yìí, ẹ wá kó pọ̀, ẹ jẹ́ kí a sún níná, ẹ jẹ́ kí a sún. Lẹ́yìn náà ẹ bá mi wá ìkarahun ìgbín, èpo àgbọn, ìkarahun ìgbín, ẹ jẹ́ ká jó ìkarahun ìgbín yẹn, tí ò sí ìgbín nínú ẹ̀ ni o, mi ò lè fi hàn wá nítorí àwọn aláṣẹ wọn ò fẹ́ ká máa fi nǹkan báyẹn hàn. Ẹ bá mi wá èpo àgbọn, òun náà lẹ́ ń wò yìí, àti ìkarahun ìgbín. A lè jó èpo àgbọn yìí, a lè jó níná. Ẹ bá mi wá èso páńlé, òun náà là ń pè ní èso ọ̀gangan. Páńlé, òun náà ni ọ̀gangan, àti oko ọ̀gẹ̀dẹ̀ àgbagbà. Tọ́gẹ̀dẹ̀ bá so kíní tó máa ń yọ fúláwà rẹ̀ yẹn, òun là ń pè ní oko ọ̀gẹ̀dẹ̀. Ṣẹ́rí oko ọ̀gẹ̀dẹ̀ yìí á jó pẹ̀lú èso páńlé àti ìkarahun ìgbín, á jó papọ̀ ni. Tó bá sì wù wá, a lè fi èpo àgbọn náà sí ká jó pọ̀, ṣùgbọ́n a lè sun èpo àgbọn yìí níná tiẹ̀, a lè sun níná. Ẹ jẹ́ kí a wá jó wọn papọ̀, ẹ jẹ́ kí a lọ̀ wọ́n kó kúnná dáadáa. Ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wo ètò yìí, bá mi fẹ́ràn ètò yìí, ẹ bá mi pín ká, ẹ̀yin náà ò ní ṣe àṣedànù, gbogbo tí ń jẹ́ ti Elédùmarè. Ẹ̀yin tẹ́ ràn wá lọ́wọ́ lórí ètò yìí, níbikíbi tẹ́ bá ti wá mú owó tí ẹ ti fi ń ràn wá lọ́wọ́ lórí ètò yìí, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ìfẹ́ tẹ́ ní sí wa tẹ́ fi ń wò wá, torí pé kò sí nǹkan tá a fẹ́ sọ tẹ́ ẹ̀ tí ì gbọ́ rí. Ìfẹ́ lẹ ní sí wa, Ọlọ́run ní pa náà fẹ́ náà. Bẹ́ẹ̀ ṣe ń fẹ́ràn wa yìí, Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà. Ọmọ aráyé mọ̀ nífẹ̀ẹ́ yín. Níbi tí ọ̀pọ̀ tó bá dá ọjà sí, ibẹ̀ ni gbogbo ẹranko àtẹyẹ oko tí ń bá nájà rẹ̀. Gbogbo wa pátápátá àní nájà wa ní wàràwàrà. A ti jó, ẹ jẹ́ kí a lọ̀. Àwa ọkùnrin tí a lè gbọ́kọ̀ lóko dáadáa, àwa la ní eléyìí o. Kí a lọ̀, ká máa fi po ẹ̀kọ gbóná mu ní ojoojúmọ́. Ẹ jẹ́ ká máa lò ó, ẹ rí i pé tá a bá ń ṣiṣẹ́ yìí, tá a bá lò ó, àánú ò rí gbígbàdúrà Ọlọ́run látara èpo àgbọn. Èpo àgbọn. Ẹ jẹ́ ká máa share program yìí, ẹ like, ẹ comment. Ẹ má gbàgbé láti subscribe sórí YouTube channel wa. Àná Ọlọ́run bá rùn ní fi wá sílẹ̀. Tẹ́ bá ti wá subscribe, aago kan bẹ lẹ́gbẹ̀ẹ́ subscribe yẹn. Aago yẹn ẹ tan aago yẹn sílẹ̀. Àwọn yóò máa rán yín létí pé a ti wà lórí àtẹ́gùn. Bí ó ṣe jẹ́ nìyẹn o. Tẹ́ bá ti subscribe, ẹ máa láǹfààní àti wo àwọn fídíò wa tí a ti ṣe, àwọn ètò wa tí a ti ṣe sẹ́yìn, àti èyí tí a fẹ́ ṣe. Bí ó ṣe jẹ́ nìyẹn. Nọ́mbà tí máa pè mí sí ni 08039336675 tàbí 08087533584. Orúkọ mi ni Dr. Aviz Abolade ọmọ Aramide ní agbo ilé Ìjagun ní ìlú Ìníṣà. Ire o, ó dàbọ̀.